A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú tí èmi àti ẹ tún rí gbà lọ́jọ́ tòní. Láti rí ọjọ́ tòní ní ayọ̀ àti àlàáfíà, àti láti rí oṣù bàbàbà tí a wọ̀ yìí. Mo gbàdúrà pé ní orúkọ Jésù, aburú, ẹkún, òṣè, wàhálà, ìdààmú kò ní bà sí ilé ẹ̀mí àti rẹ lórúkọ Jésù. Ayọ̀, ìbùkún àti ìgbéga òun ló máa bà sí ilé. Ẹ má ṣe bínú, network ló ń ṣe mọ̀nàmọ́ná. Mo ní ayọ̀, ìbùkún, ìgbéga àti àlàáfíà, ẹ̀mí gígùn ló máa bà sí ilé mi àti rẹ nínú àwọn oṣù ẹ̀ńbà tí a wà yìí. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Àwa la ó máa wá, ẹ̀yin la ó máa bá. Ojú tẹ́ fi ń wò mí, mo gbàdúrà pé ojú yẹn ò ní fọ́. Bẹ́ẹ̀ etí tẹ́ fi ń gbọ́ mi, ní orúkọ Jésù, etí yẹn ò ní di. Gbogbo wa pátápátá níbi tí a ti fi ọ̀rọ̀ dè èmi àti rẹ sílẹ̀, lórúkọ Jésù, Ọlọ́run á fi ọ̀rọ̀ rẹ̀ á fi tú wa sílẹ̀ ní orúkọ Jésù. A tún ti dé sórí ètò lónìí, ètò yín, ètò wa, ètò ẹ̀kọ́ Bíbélì orí afẹ́fẹ́. Ní èyí tí ó kọjá, a sọ̀rọ̀ lórí irú iṣẹ́ tí ẹ̀mí ń ṣe. Ẹ má bínú, nẹ́tíwọ̀kì mi ló ń ṣe mọ̀nàmọ́ná. Ṣùgbọ́n ní ti èní tí a fẹ́ fi bára sọ̀rọ̀ ní oríṣi ẹ̀mí mélòó ni ó wà. Ìyẹn ni wípé ẹ̀mí tí a rí yìí náà ó tún pé oríṣi. Tí a bá wò ó dáadáa, a ó rí wípé oríṣi ẹ̀mí méjì ló wà. Akọ àti abo sì ni àwọn méjèèjì. Ẹ̀mí mímọ́ ní ìkíní, èyí tí ń ṣe ẹ̀mí Ọlọ́run. Ẹ̀mí àìmọ́ ní ìkejì, èyí tí ń ṣe ẹ̀mí èṣù. Ṣùgbọ́n tí a bá kíyèsí dáadáa, a ó rí wípé àwọn ẹ̀mí méjèèjì yìí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ara wọn ni. Wọ́n ń ṣiṣẹ́ fún ara wọn, nínú ara wọn ló ń ṣiṣẹ́. Ẹ̀mí mímọ́ tí a ń sọ nípa rẹ̀, òun dúró gẹ́gẹ́ bí akọ. Bẹ́ẹ̀ ni ẹ̀mí àìmọ́, òun dúró gẹ́gẹ́ bí abo. Ẹ̀mí mímọ́ a sì máa ṣiṣẹ́ tirẹ̀ nínú ìmọ́lẹ̀. Bákan náà ni ẹ̀mí àìmọ́ pẹ̀lú a sì máa ṣiṣẹ́ tirẹ̀ nínú òkùnkùn. Akọ àti abo ni wọ́n. Ẹ̀mí mímọ́ òun dúró gẹ́gẹ́ bí akọ. Ẹ̀mí àìmọ́ òun dúró gẹ́gẹ́ bí abo. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ òun máa ń ṣiṣẹ́ tirẹ̀ nínú ìmọ́lẹ̀. Ẹ̀mí àìmọ́ a sì máa ṣiṣẹ́ tirẹ̀ nínú òkùnkùn. Ìyẹn ni wípé ìránṣẹ́ ni àwọn méjèèjì jẹ́. Mo fẹ́ kí a rántí pé Bíbélì jẹ́ ká mọ̀ látẹnu Kristi Jésù pé ẹ̀mí ni Ọlọ́run. Ṣùgbọ́n ohun tá à ń sọ lónìí, òun ni wípé ẹ̀mí yẹn méjì ni. Mímọ́, àìmọ́. Mímọ́ ní ti Ọlọ́run, àìmọ́ ní ti èṣù. Ṣùgbọ́n ìkan náà ni kíni o, ni ẹ̀mí. Bẹ́ẹ̀ gbogbo wa la sì gbàgbọ́ pé Ọlọ́run sọ pé ohun gbogbo tí òun dá dáradára ni. Ìyẹn nínú ìwé Genesis. Ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Ẹ̀mí sì ni Ọlọ́run. Tí a bá wo ìwé Isaiah chapter number 45 verse 5 to 6, ó jẹ́ kí a mọ̀ wípé láti fìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ nípa mímọ́ àti àìmọ́, ìmọ́lẹ̀
òun òkùnkùn. Tí a bá wo ìwé Àìsáyà tí a ń sọ nípa rẹ̀ yìí, Àìsáyà kúkú ní bínú ni nẹ́tíwọ̀kì ẹnu ń ṣe mọ̀nàmọ́ná. Gẹ́gẹ́ bí ohun tí à ń bá bọ̀, ìwé Àìsáyà yẹn chapter number 45 verse 5 to 7, ó wí pé èmi ni Olúwa, kò sí ẹlòmíràn, kò sí Ọlọ́run kan lẹ́yìn mi. Mo dì ọ́ lé àmùrè bí ìwọ kò tilẹ̀ tí ì mọ̀ mí. À ń bá wòlíì Àìsáyà sọ̀rọ̀ ní ìgbàanì, nígbà tí Ọlọ́run fi ọ̀rọ̀ rẹ̀ tó fi ń kọ́ wòlíì Àìsáyà, tó ń fún un ní àwọn ọ̀rọ̀ tó fẹ́ sọ, ìgbésẹ̀ tó máa gbé. Ó ń fira rẹ̀ hàn láti jẹ́ kí wòlíì Àìsáyà mọrú iṣẹ́ tí òun ń ṣe àti pé irú ohun tí òun jẹ́. Ẹsẹ̀ 6 wá wípé kí wọn kí ó lè mọ̀ láti ìlà oòrùn àti láti ìwọ̀ oòrùn wá pé kò sí ẹnìkan lẹ́yìn mi. Èmi ni Olúwa, kò sí ẹlòmíràn. Verse 7 ẹ̀ wá wípé mo dá ìmọ́lẹ̀, mo sì dá òkùnkùn. Mo ṣe àlàáfíà, mo sì dá ibi. Èmi Olúwa ni ó ṣe gbogbo wọ̀nyí. Ẹ kíyèsí ọ̀rọ̀ yẹn o. Ọlọ́run jẹ́ kí a mọ̀ láti ẹnu wòlíì Àìsáyà pé òun lòun dá ìmọ́lẹ̀, òun lòun sì dá òkùnkùn. Àlàáfíà ọwọ́ tòun ló ti wá, ibi pẹ̀lú òun Ọlọ́run ló ṣe é. Ó fẹ́ kí gbogbo wa jọ máa kíyèsí ohun tí à ń sọ yìí o. À ń sọ̀rọ̀ nípa oríṣi ẹ̀mí tó wà. Méjì ni, mímọ́ àti àìmọ́. A dẹ̀ ti jẹ́ kó yé wa pé mímọ́ ló ń ṣiṣẹ́ fún ìmọ́lẹ̀, àìmọ́ ló ń ṣiṣẹ́ fún òkùnkùn. Gbogbo nǹkan wọ̀nyí tí Ọlọ́run sì dá gẹ́gẹ́ bí a ṣe sọ wípé dáradára sì ni. Ìyẹn ni wípé ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ nínú ìmọ́lẹ̀ fún àlàáfíà ni. Ẹ̀mí àìmọ́ tí ó sì ń ṣiṣẹ́ nínú òkùnkùn fún ibi ni. Ẹ̀mí mímọ́ ó ń ṣiṣẹ́ nínú ìmọ́lẹ̀ fún àlàáfíà. Ẹ̀mí àìmọ́ òun ń ṣiṣẹ́ nínú òkùnkùn fún ibi. Ẹ rí pé méjèèjì ó ní iṣẹ́ tó wá ṣe. Ìyẹn ni pé ẹnikẹ́ni tí ẹ̀mí mímọ́ bá ń bá rìnrìn àjò, a máa ṣe ohun gbogbo tirẹ̀ nínú ìmọ́lẹ̀. Ẹnikẹ́ni tó bá jẹ́ pé ẹ̀mí àìmọ́ lòun gbà láàyè láti máa bá rìnrìn àjò, a ó rí wípé ẹ̀mí yẹn a máa bá rìn nínú kí ni o, iṣẹ́ òkùnkùn. Ṣùgbọ́n kí ló tí mo fẹ́ ká mọ̀ ni pé iṣẹ́ rẹ nínú ìmọ́lẹ̀, mọ̀ pé àlàáfíà ló máa padà bí fún ẹ o. Iṣẹ́ rẹ nínú òkùnkùn, mọ̀ pé ibi ló ń bọ̀ wá bá ẹ o. Ohun tí mò ń sọ ni pé ẹ̀mí méjèèjì wọ́n ń ṣiṣẹ́ fúnra wọn ni. A ti jẹ́ ká mọ̀ pé ẹ̀mí máa ń dán, ó máa ń sọ̀rọ̀, ó máa ń pàṣẹ, ó sì máa ń dánni wò. Irú iṣẹ́ tí ẹ̀mí ń ṣe nínú èyí tí a sọ kọjá. Tí a bá wo ìwé Kọ́ríńtì kínní, 1 Corinthians chapter number 12 verse 7, ó wí pé ṣùgbọ́n à ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù ènìyàn láti jèrè ni. À ń fi ìfihàn ẹ̀mí fún olúkúlùkù láti fi jèrè. Òun la ṣe sọ pé èyíkéyìí tí a bá gbà láàyè, òun ló fẹ́ bá wa ṣiṣẹ́. Tó bá jẹ́ pé mímọ́ ni, a ṣiṣẹ́ mímọ́ fún àlàáfíà. Tó bá jẹ́ pé àìmọ́ ni, a ṣiṣẹ́ òkùnkùn fún ibi. Bẹ́ẹ̀ ẹ̀mí mímọ́ tó ń ṣiṣẹ́ àlàáfíà, kò sí ọ̀nà tí kò lè gbà láti bá ènìyàn ṣiṣẹ́. Kò sí ọ̀nà tí kò lè gbà láti bá ènìyàn sọ̀rọ̀. Kò sí ọ̀nà tí kò lè gbà láti lo ènìyàn. Bẹ́ẹ̀ náà sì ni ẹ̀mí àìmọ́ pẹ̀lú. Kò sí ọ̀nà tí wọn ò lè gbà láti fi bá ènìyàn rìnrìn àjò.
Bákan náà, ọ̀nà tí ó bá sì wù wọ́n ni wọ́n máa kí ni o ni wọ́n lè fi ṣe iṣẹ́ wọn pẹ̀lú ọ̀nà tó bá ti wù wọ́n ni. Wọ́n lè gba ẹnu ẹ sọ̀rọ̀, kó o sọ̀rọ̀ àṣẹ jáde, kó o pàṣẹ ọ̀rọ̀. Wọ́n lè gba ẹnu ẹ dán ènìyàn wò, mímọ́ ṣe, àìmọ́ ń ṣe. Mímọ́, ẹ̀mí àìmọ́. Èyí ni àpẹẹrẹ ọ̀rọ̀ àti iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe. Àpẹẹrẹ fún àpẹẹrẹ là ń sọ nípa ẹ̀yẹn o. Iṣẹ́ tí ẹ̀mí mímọ́ ń ṣe. Ó máa ń sọ̀rọ̀ àti sọ pé ó ń sọ̀rọ̀. Ó máa ń sọ̀rọ̀. Ọ̀rọ̀ tí ẹ̀mí mímọ́ máa ń ṣe, tó máa ń sọ, òun ni wọ̀nyí. Tá a bá wo ìwé Matthew chapter 1 verse 20, ó wí pé, ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí, wò ó, áńgẹ́lì Olúwa yọ sí ilé ojú àlá. Ó wí pé, Jósẹ́fù, ìwọ ọmọ Dáfídì, má fòyà láti mú Màríà aya rẹ sí ọ̀dọ̀, nítorí èyí tí ó yún nínú rẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni. Ẹ rí pé ẹ̀mí yẹn ló wọnú angel Gabriel tó lọ bá Jósẹ́fù sọ̀rọ̀ ní ojú àlá. Ẹ wo ọ̀nà tó fi sọ̀rọ̀, tó fi bá a sọ̀rọ̀. Ẹ wo ọ̀nà tó fi gbà ṣiṣẹ́ yẹn. Ó jẹ́ kó mọ̀ pé, torí pé nígbà yẹn tá a bá kíyèsí, a rí pé Jósẹ́fù ti ń rò lọ́kàn pé ènìyàn tí obìnrin tóun ò tí ì súnmọ́, tá a kàn déédé gbọ́ pé ó lóyún, kálẹ̀mí àti ẹ̀ náà ńkọ́. Ó wá rò pé how come, báwo ló ṣe lè ṣẹlẹ̀. Ibi tó ti ń rò ó tó fi sùn, láńgẹ́lì yẹn lọ fara hàn án, lọ bá a sọ pé wá o, má ever try nǹkan tó fẹ́ ṣe yẹn o, torí pé kí ni, oyún tó wà nú ẹ̀ láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni. Ẹ̀mí mímọ́ ló ṣiṣẹ́ yẹn, ẹ̀mí mímọ́ náà ló dẹ̀ tún sọ ọ̀rọ̀ yẹn fún Jósẹ́fù. Má fòyà láti mú Màríà aya rẹ sí ọ̀dọ̀. Èyí sì ni àpẹẹrẹ ọ̀rọ̀ àti iṣẹ́ tí ẹ̀mí àìmọ́ ń ṣe pẹ̀lú. Tá a bá wo ìwé Matthew chapter 4 verse 8 to 9, wípé èṣù gbé e lọ sí orí òkè gíga ẹ̀wẹ̀, ó sì fi gbogbo ilẹ̀ ọba ayé àti gbogbo ògo wọn hàn án. Ó sì wí fún un pé, gbogbo nǹkan wọ̀nyí ni èmi ó fi fún ọ, bí ìwọ bá wólẹ̀ tí ó sì foríbalẹ̀ fún mi. Ẹ kíyèsí o, ẹ wo nǹkan tí ẹ̀mí àìmọ́ ń ṣe. Ẹ wo ọ̀rọ̀ tó sọ. Ẹ wo bó ṣe kí ni o, bó ṣe bá Jésù nígbà tí ó rìnrìn àjò 40 days and 40 nights. Ebi ti ń pa á, ó ń bọ̀. Ẹ̀mí wá darí ẹ̀ lọ sí ijù. Ẹ kíyèsí o, ẹ̀mí ló darí ẹ̀ o. Now, Sátánì ló wá gbé lọ sí orí òkè gíga yẹn. Ó wá ṣe kí ni o, ẹ̀mí à ń sọ nípa ẹ̀mí àìmọ́, ẹ̀mí kan náà ló ṣiṣẹ́ yẹn o. Ó wá gbé lọ sórí òkè yẹn. Ó wá fi gbogbo nǹkan ayé yìí hàn án pátápátá. Ó wá sọ fún un pé gbogbo nǹkan yìí ló wà ní ìkáwọ́ òun o. Òun á fi fún Jésù Kristi olùgbàlà tí ó bá lè fi orí balẹ̀ fún òun. Lóòótọ́, tí a bá kíyèsí dáradára, a ó rí pé ẹ̀mí àìmọ́ yìí ni Bíbélì ń pè ní ẹ̀mí èṣù. Òun ni ó sì ń dánni wò. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́ a máa sọ̀rọ̀ ìtùnú fún ènìyàn. Ìyẹn ni wípé a máa tu ènìyàn nínú, a sì máa tọ́ ènìyàn sí ọ̀nà àlàáfíà. Ṣùgbọ́n ẹ̀mí àìmọ́, ẹ mọ̀ pé nǹkan tí ẹ̀mí àìmọ́ ń ṣe yẹn, ó fẹ́ bi Kristi ṣubú ni. Ó máa ń bi ènìyàn ṣubú sínú ibi ni. Iṣẹ́ tí ẹ̀mí àìmọ́ ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ẹ̀mí mímọ́, ó máa mú ọ̀rọ̀ ìtùnú wá, á tu ènìyàn nínú, á tọ́ ènìyàn sí ọ̀nà tó tọ́ àti èyí tó yẹ ni o.
nítorí pé iṣẹ́ ti ọ̀run ni ẹ̀mí mímọ́ ń ṣe. Iṣẹ́ ti ọ̀run òun ni ẹ̀mí mímọ́ máa ń ṣe, ṣùgbọ́n ẹ̀mí àìmọ́ ló ń ṣiṣẹ́ ti ayé yìí. A sì máa bá ènìyàn sọ̀rọ̀ lórí ohun tí kí ni o, lórí ohun ti ilẹ̀ ayé, lórí ilẹ̀ alààyè, ohun tó wà lórí ilẹ̀. Mo fẹ́ kọ́lé ni, mo fẹ́ ra mọ́tò ni, mo fẹ́ ṣe gbogbo nǹkan, iṣẹ́ tóun máa ṣe nìyẹn. A máa fi àwọn nǹkan wọ̀nyí tán ènìyàn kí ènìyàn lè forí balẹ̀ fún. Ṣùgbọ́n Bíbélì ó jẹ́ ká mọ̀ pé ẹ̀mí mímọ́ ohun ti ọ̀run lòun máa ń ṣiṣẹ́ lé lórí, ohun ti ọ̀run ló máa ń rò. Ẹ̀mí mímọ́ ohun àlàáfíà ló máa ń bá ènìyàn ṣiṣẹ́ lé lórí, kì í ṣe ohun ayé yìí. Now, àti ẹ̀mí mímọ́ àti ẹ̀mí àìmọ́, a ó rí wípé Ọlọ́run tí ń jẹ́ ẹ̀mí, òun náà ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀ o. Ọlọ́run tó ń jẹ́ ẹ̀mí, òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀. Gbogbo iṣẹ́ tí àwọn méjèèjì ń ṣe yẹn, iṣẹ́ Ọlọ́run ni o. Òun ló fi sọ pé ìmọ́lẹ̀, òkùnkùn, àlàáfíà, ibi, ọwọ́ òun ló ti wà. Àbájọ tí ìwé Psalm 48 verse 3 wípé a mọ Ọlọ́run ní abo nínú ààfin rẹ̀. Ẹ gbọ́ nǹkan tí Psalm 48 yẹn sọ, verse 3 ẹ̀. Ó ní a mọ Ọlọ́run ní abo ní ààfin rẹ̀. Ìyẹn ni pé èṣù tá à ń sọ yìí, Ọlọ́run ni òun náà ní àyè kan, ẹ̀mí ni Ọlọ́run ló mọ̀ differentiate ara ẹ̀. Tá a bá wo ìrìnàjò nígbà tí Ọlọ́run dá ọ̀run ayé, nígbà tó ní kí ìmọ́lẹ̀ wà tí ìmọ́lẹ̀ wà, á rí pé ó fi ààlà sáàárín àwọn méjèèjì. Ìmọ́lẹ̀ òkùnkùn dúró báyìí, ìmọ́lẹ̀ dúró báyìí. Ìmọ́lẹ̀ ó ń dúró gẹ́gẹ́ bí kíni o, Ọlọ́run mímọ́. Òkùnkùn ó dúró gẹ́gẹ́ bí Ọlọ́run àìmọ́. Ẹ̀mí mímọ́, ẹ̀mí àìmọ́. Ìyẹn ni wípé ẹ̀mí àìmọ́ ni abo fún kíni o, fún ẹ̀mí mímọ́. Ẹ̀mí àìmọ́ òun ni abo fún ẹ̀mí mímọ́. Méjì ni ẹ̀mí mímọ́ àti àìmọ́. Mo rò pé ọ̀rọ̀ tí a ń sọ yìí, mo rò pé ó ń yé èmi àti rẹ dáradára. So ẹ̀mí méjèèjì tó wà, òun ni wọ̀nyẹn, mímọ́ àti àìmọ́, gbogbo alámọ̀ bẹ́ẹ̀. Ṣùgbọ́n iṣẹ́ tí olúkúlùkù wọn ń ṣe ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìkan ń ṣiṣẹ́ fún àlàáfíà, ìkan ń ṣiṣẹ́ fún ibi. Ṣùgbọ́n kókó ohun tí mo fẹ́ sọ ni pé àti mímọ́ àti àìmọ́, Ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ̀mí ni Ọlọ́run. Tí ẹ bá wò ó, ẹ rí i pé láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí, à ń sọ lórí ẹ̀mí ni. Ta ni Ọlọ́run? Ta ni Ọlọ́run? Nígbà tá a máa bẹ̀rẹ̀ ìrìn àjò yìí gangan, ọ̀run òun ayé la fi bẹ̀rẹ̀. Mo gbàdúrà pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run ọ̀rọ̀ tí ń jẹ́ ọ̀rọ̀, á fi ọ̀rọ̀ ara ẹ̀ á fi yé wa lórúkọ Jésù. Òye Ọlọ́run fúnra ẹ̀ á yé wa. Mo gbàdúrà pé ní gbogbo ìrìn àjò èmi àti rẹ, lórúkọ Jésù, ìmọ́lẹ̀ Ọlọ́run á máa tàn yí wa ká. Ààbò Ọlọ́run kò ní ká kúrò lórí èmi àti rẹ o. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Ọ̀rọ̀ rẹ̀ á yé wa lórúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ̀mí mímọ́, ẹ̀mí àìmọ́, ṣùgbọ́n méjèèjì jọ ṣe kíni, wọ́n jọ ń ṣiṣẹ́ fún ara wọn ni. Nítorí pé Ọlọ́run alààyè tí à ń pè ní ẹ̀mí, òun ló jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ má gbàgbé láti lọ sórí YouTube channel wa, Ìpinnu Ayọ̀mídé TV. Ẹ
ẹ bá subscribe síbẹ̀. A wà ní Facebook, òun náà ni ẹ̀kọ́ bíbélì orí afẹ́fẹ́. A wà ní Instagram bákan náà. Bí ẹ ti ń like wa, tí ẹ bá wa share ọ̀rọ̀ yìí, tí ẹ lè ń subscribe sórí YouTube channel wa, mo gbàdúrà pé ọwọ́ yín tẹ́ fi ń subscribe, tẹ́ fi ń like, tẹ́ fi ń share yẹn, gbogbo ohun tẹ́ ẹ bá ń dáwọ́lé ó máa yọrí sí rere fún yín ni. Bákan náà, ojú tẹ́ fi ń wò wá, ojú yẹn ò ní fọ́. Etí tẹ́ sì fi ń gbọ́ wa, etí yẹn ò ní di. Oṣù bàbà tí a wọ̀ yìí, mo gbàdúrà lẹ́ẹ̀kan sí ayọ̀, ìbùkún, ìgbéga, ìfàyègbà, ìtura á bà sílé mi àti rẹ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Nọ́mbà tẹ́ ẹ lè pè wá sí fún ìmọ̀ràn tàbí ẹ fẹ́ béèrè àwọn nǹkan kan, a ti ń sọ tipẹ́, òun náà ni 09013339360. WhatsApp nọ́mbà wa náà kò yí padà, 07032638325. orí WhatsApp nọ́mbà wa nìyẹn. Ẹ ṣé, àdúpẹ́, ìpàdé wa bí oyin. Jésù Olúwa wa. Àmín.